Orúkọ tèmi ni Ààrẹ Laji Abbas tí ń ṣe ààrẹ Opitan ilẹ̀ Ìbàdàn lábẹ́ bàbá wa Olúbàdàn ilẹ̀ Ìbàdàn tó sì jẹ́ ààrẹ Opitan àkọ́kọ́ ní tìbútòrò ilẹ̀ Yorùbá tó fi dé Brazil àti Cuba. Gẹ́gẹ́ bí iṣẹ́ tí a gbé lọ́wọ́, a jẹ́ aṣojú lọ́balọ́ba, ìjòyè, àwọn ọ̀jọ̀gbọ́n nípa àṣà àti ìtàn Yorùbá. Eléyìí náà ni iṣẹ́ tó ṣe pé a máa ń lọ láti ìlú kan sí ìkejì tá a sì máa ń tọpinpin ìtàn tí èsì ní pé a kàn ń sọ ìtàn lórèfé. A lọ a ṣèwádìí lọ́dọ̀ ọba, lọ́dọ̀ gbogbo ìdílé tó ní ìlú láti kó ìtàn jọ bó jẹ́ pé ìtàn ṣe rí ní pàápàá. Eléyìí náà ni àwọn àjọ tó ga jù lágbàáyé jẹ́ fún wa ní àmì ẹ̀yẹ ní ọdún tó lọ lábẹ́ UNESCO. A pè àjọ náà ní International Chartered Society léè tó fi ìkàlẹ̀ sí orílẹ̀-èdè Amẹ́ríkà, Europe, wọ́n wà ní Áfíríkà wáńbì. Ó ṣe pé àwọn ọ̀jọ̀gbọ́n láyé ni wọ́n kóra wọn jọ síbẹ̀ wọ́n sì fún alámì ẹ̀yẹ léè tó ṣe pé ó ga àwọn ààrẹ, àwọn gómìnà, àwọn ọba ni wọ́n máa ń fún. Mo rò pé mi àti bàbá Olúbàdàn tilẹ̀ Ìbàdàn nìkan ni wọ́n fún ní ọdún tó lọ nílẹ̀ Yorùbá. Ìdí tá a fi wá sí ìlú ní ọdún tó lọ ló yẹ ká wá léè tó ṣe wípé bàbá wa bá sọ̀rọ̀ ìlú Ipapo, olóyè Itan Yoruba, àwọn náà wọ́n ṣe atọ́nà wa débì. Àwọn tí ń bá wa bọ̀ tipẹ́ wọ́n sì mọ rírì iṣẹ́ tá à ń ṣe. Nínú ẹ̀ la fi wá pé lásìkò tó ṣe pé ọdún ìlú lọ lọ́wọ́, ìlú máa ń péjú torí pé iṣẹ́ ìwádìí kìí ṣe pé a kàn wá lónìí, a kàn wá gba ìtàn, a farabalẹ̀ gbogbo ìdílé kọ̀ọ̀kan. Àwọn tó jẹ́ bí alága ìgbìmọ̀ ìlú ni wọ́n bá wa rí wọn tó ṣe pé ọjọ́ táwọn mú fún ìdílé kọ̀ọ̀kan a fẹ́ kó ìtàn ìlú jọ ni. Tí ìwé ìtàn bá ti wà tá a ti kọ tẹ́lẹ̀ náà á rí, àwọn iṣẹ́ ìwádìí mi náà táwa náà bá tún rí á rí torí pé ìtàn ìlú máa ń pọ̀. Ìpàpó tá a wà yìí á mọ kí lórísun rẹ̀, níbo la tiẹ̀ ti wá. Àwa ń bá ìtàn débi wípé à ń bá dé ìtàn ẹgbẹ̀rún ọdún kan, ẹgbẹ̀rún ọdún méjì, ẹgbẹ̀rún ọdún mẹ́ta, ẹgbẹ̀rún ọdún mẹ́tàlá. A ti bá ìtàn ilẹ̀ Yorùbá dé ẹgbẹ̀rún ọdún mẹ́tàlá pẹ̀lú ẹ̀rí ni àtàwọn iṣẹ́ ìwádìí léyìí tó ṣe pé àwọn professors lágbàáyé wọ́n fọwọ́ sí, pàápàá jùlọ bàbá wa Professor Tóyìn Falọlá tó jẹ́ ògo fún wa nílẹ̀ Yorùbá. Ibi táwọn bá dé, àwọn tó jẹ́ alága UNESCO lágbàáyé. Ẹni pé báwọn dákọ̀ ẹgbẹ̀rún ọdún mẹ́tàlá yóò mọ ìyàwó èèyàn lẹ́nu torí pé láìpẹ́ yìí wọ́n ṣe ìwádìí kan tí wọ́n jẹ́ oyè wáyé pé DNA wa nílẹ̀ Yorùbá àti nílé Ifẹ̀ àwọn kan pè ní ghost DNA, àwọn kan pè ní unknown DNA, pé àwọn ìran tiwa, ìran Yorùbá, ìran tá a wá ìran míì lọ nú ẹ̀ ni, kì í ṣe pé àwa ìran wa lọ sí ọ̀dọ̀ ẹnìkan. Àwọn ìran báyẹn wà lágbàáyé. Bákan náà ní ọdún 1964 à ń pè bẹ̀ ní ihò eléérú, àmì èyìnbó tó kọ ìgbà tó wọ̀ mọ́ ó pè ní ihò eléérú, ihò ni. Nínú àpáta wọ́n gbé agbárí òkú kan jáde nígbà wọ́n dẹ̀ ṣe rédíò carbon fún. Ẹni tó kọ́kọ́ ṣe ó ló ti lo ẹgbẹ̀rún ọdún mẹ́tàlá. Lẹ́yìn ìgbà náà wọ́n tún ṣe, wọ́n ní pé àṣìṣe lélẹ́yìí, wọ́n ní ó ti lo 140,000 years ní ihò eléérú. Gbogbo àwọn iṣẹ́ ìwádìí báyìí ni à ń ṣe láti lè já mọ̀ bó ní ilẹ̀ Yorùbá ṣe rí. Tẹ́ bá dé Ilé Ifẹ̀, oríṣiríṣi àwọn tán iṣẹ́ ìṣọ̀nà iná làwọn èyí tó ń ṣe iṣẹ́ ìwádìí fún. Ìgbìyànjú pé ìtàn àti ìwádìí tá a wá ṣe èyí tí ó gbà wá ní ọdún ni, kì í ṣe pé ká gbọ́ ìtàn àtàtì kọ́ lẹ́kọ̀ọ́. Àwọn tó bá ń tẹ̀lé wa lórí, a ní Facebook Itan Yoruba, YouTube Itan Yoruba, wọ́n mọ̀ pé tá a bá mú ìtàn ìlú kan, a lè fún ìtàn ìlú míì ní ẹ́písòdù bíi 10, míì máa ń jẹ́ 20. Fápéjúwe ìbámu sọ ìtàn Ààrẹ Kúrúnmí Ìjàyè 27 episode lónìí. Ìtàn ẹnìkan nù kì í tún ṣètàn ìlú torí pé àáwù ti gbòǹgbò àwọn wo lọ́ba lùgbà, báwo ló ṣe lo sáà rẹ̀ nínú tá a fi dé ìlú Ìpapo. Lẹ́ẹ̀kan sí orúkọ tèmi ni Ààrẹ Laji Abbas tí ń ṣe ààrẹ Opitan ilẹ̀ Ìbàdàn àkọ́kọ́ rẹ̀ nílẹ̀ Yorùbá. Kábíyèsí o. Ó nídìí wọ́n fi pẹ̀sọ́ bẹ́ẹ̀ torí pé nígbà wá ṣẹ̀ ti ṣe nínú àpapọ̀
láti ìran kéde tí èdè ìran kẹrin látẹ̀kì yẹn ọmọ léwu ni ẹ̀yin olùlù mo bá ǹjẹ́ àjèjì kan wọ̀ ní kéèkì tẹ̀sí láti àkọ́kọ́ ẹ̀bí kí mọ́kànlá ẹ̀dí kí mẹ́rìnlá báyìí ẹlẹ́ẹ̀kẹ́dógún lẹ́bẹ̀ẹ́ kì í ṣe èmi àbí ṣé ẹ ti kí ará àtàkùn tó ń délé pé ìwádìí bá rí sí ẹ bá wa mọ ọ̀kan táwọn àṣẹ. nígbà tá a gbọ́ bí yìí o. pé pé history yóò sọ rẹ̀ ìtẹ̀sí ní nǹkan tí ẹ bá sì fẹ́ mọ history ìdílé ọba àwọn aláyẹ̀ lèèyàn pè wọ́n kọ́kọ́ ka ọba tó ti kọ́kọ́ jẹ láti bẹ̀rẹ̀ tí ìdí èdè ọba tó wà ń bẹ̀ nísì tí wọ́n bá kára àtàkùn tó bá wù ọ́ tàbí tí ìdílé kan bá wù ọ́ àmọ́ mi so ibi tí ń lọ àwọn ọlọ́gbọ́n tó jólóye ẹ̀kọ́ ti yé wọn kó sì mẹ́rin wọ́n ti ka ọba tó ti jẹ́ nílùú pàpọ̀ ní ìsìndé orí mẹ́rìnlá wọ́n tó wá kan èmi wọn wà mẹ́rin so ìgbẹ́ mo fi sọ́ọ̀dì so ọ̀ya wá kan ẹ̀ lẹ́gbẹ̀ẹ́.